ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Èyí àkókò tẹnikẹ́ni wa bá ti bá òun náà ni mo fi kí wa. Mo sì kí olóògbé, ẹbí olóògbé, mo kí ọkọ wọn, mo kí àwọn ọmọ wọn, mo kí àbúrò wọn, àwọn ọmọ ìyá wọn, torí wọ́n kú dùn àwọn ọmọ ìyá wọn, wọ́n kú dùn ọmọ àti ọkọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ fans wọn pátá, mo kí gbogbo yín náà. Mo wá kí gbogbo white garment members àti gbogbo àwọn aládùúrà, àwọn ìránṣẹ́ Ọlọ́run, aláṣọ funfun àti aláṣọ ara, gbogbo àwọn tó ń súnmọ́ wọn àti àwọn tó ń jẹ́ olólùfẹ́ wọn lórí afẹ́fẹ́. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé product social media òun ni olóògbé yìí. Mo kí wọn pé a kú ara fẹ́ra kù, ọdún yóò jìnnà síra wọn, àní rírú èyí mọ́ o. Ìdùnnú mi kọ́ ni ìjáde tí mo jáde wá dá sí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń tú ló ká mi lára láti wá fi òtítọ́ tó ṣòro gbàgbọ́ láti wá fi hàn. Òtítọ́ tó ṣòro gbàgbọ́ òun ni mo wá fi hàn lórí ọ̀rọ̀ yìí. Kò wù mí láti jáde sí, nítorí pé ikú yìí gan, ikú àìdùn, ikú tí ò múnú dídùn, ikú ẹ̀sìn, ikú ìtìjú ni. Tẹ́ ẹ bá wo gbogbo àwọn program tí olóògbé yìí gan máa ń ṣe recently lọ́dún yìí, ó ti ṣe program, ó sì ṣe fídíò tó sọ yìí pé gbàdúrà fọ́tò rẹ tó rẹwà jù, tó dára jù, kán má fi ṣe obituary ẹ, kán má fi pòkìkí rẹ fún ikú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wa là ń wo program yẹn tó ní gbàdúrà yẹn tí ń fi kú wá ọ kiri, tí ń fi kú lé ọ kiri, kókó yẹn padà jẹsẹ bẹ́ẹ̀ tó wá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ló wá tẹrí gbàsọ, tó tẹrí gbàsọ ikú. So kì í ṣe nǹkan tó dùn mọ́ yàn rárá, kì í dẹ̀ ṣe kú tẹ̀yìn lè fi yọ ọyàn. Mo wá láti wá tan ìmọ́lẹ̀ pé òtítọ́ tó ṣòro gbàgbọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí ni. Àkọ́kọ́ náà kí n tó lọ nínú ọ̀rọ̀ yìí, gbogbo àwa tá a ti sọ̀rọ̀, àwọn míì ní pé ọfà ló bà, wọ́n pa ni, owó ni, owó agbára ni, emèrè ni, àjẹ́ ni. Àwọn míì pé àkókò rẹ̀ gan ló tó, Ọlọ́run sọ pé tí ó lò nìyẹn, àkókò rẹ̀ ló tó. Àwọn míì sọ wípé Ọlọ́run gan sọ wípé èèyàn ní kú ní kékeré, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn nǹkan yìí ẹ má ṣe ka ẹ̀ṣẹ̀ sí ẹnikẹ́ni lọ́rùn. Ìtara ló mú kí kálukú sọ̀rọ̀, ìtara ló mú kálukú sọ̀rọ̀, bí ó ṣe ta oníkálukú lára àti ìhà tí ẹnì kọ̀ọ̀kan kọ sí olóògbé yìí ló mú kó jáde síta láti sọ̀rọ̀. Product orí afẹ́fẹ́ òun ni olóògbé Ẹ̀gbin Ọ̀run ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ó jáde síta lórí ọ̀rọ̀ yìí. Kì í ṣe téèyàn máa jáde síta mọ́ tú rin. Mo dẹ̀ fẹ́ clear nǹkan kan, ẹ jọ̀wọ́, àwọn tó pé ó ṣeé ṣe káàbúrò rẹ̀ lọ́wọ́ nínú ikú ẹ̀, ẹ má bá òpó lọ sílé olóró. Ẹni tó bá ní irú Ẹ̀gbin Ọ̀run lẹ́gbọ̀n, tó bá ní nínú ọmọ ìyá, tó sọnù lójú ẹsẹ̀, yóò tútùkùtù, yóò sọ tí òye ó sọ lẹ́nu, yóò pariwo, yóò yaṣọ mọ́ra ẹ̀ lára, yóò wí tí òye ó wí jáde. Ikú là ń sọ ń pa èyí, ẹni tí èèyàn ò rí mọ́. Mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ̀ wá, ẹ má jẹ́ ká sọ di nǹkan tí wọ́n mọ̀ gbà bí ẹ ń gbàgbá ọtí, tí ó wà bálé jẹ́, tí ó bá lé onílé jẹ́, tí ó tún lé onílé ká. Rárá o, ọmọ ìyá ẹ̀ ni, kálukú ló wà láàyè ẹ̀, kò sí tí ò lè wí. Ìtara ló fi wí oríṣiríṣi nǹkan tó sọ lẹ́nu. Ìtara ni, irú ẹ̀ ò ní kángun sí ẹnikẹ́ni yín, irú ẹ̀ ò ní kángun sí èmi náà. Ẹ má jẹ́ ká bòpò lọ sílé olóró, ẹ má jẹ́ ká sọ nǹkan tí ò yẹ ká sọ. Bíbélì sọ yìí pé ẹni tí ó lè kó ara ẹ̀ níjàánu òun lẹni tó pé. Ẹni tí iná bá jó yóò pariwo tí ò yẹ kó pa síta. Ẹ jẹ́ àfihàn ẹlẹ́bẹ̀ẹ́. Mo wá láti wá sọ òtítọ́ tó ṣòro gbàgbọ́. Òtítọ́ tó ṣòro gbàgbọ́ mẹ́ta ni ọ̀rọ̀ yìí o. Ọ̀tọ̀ ni ẹ̀bùn, ọ̀tọ̀ ni pé mo lẹ́bùn,
ọ̀tọ̀ ni p'Olúwa pè mí, ọ̀tọ̀ ni ká ní ìgbàlà, ọ̀tọ̀ ni ká ní ìgbàlà. Téèyàn bá sì ti ní ìgbàlà tó ní àṣíborí, ìgbàlà ó ti ṣẹ́gun ọ̀tá. Ṣùgbọ́n ìgbàlà yẹn lọ́pọ̀lọpọ̀ wa ò kọra sí. Tó o bá sá ti lè ṣe gbá, tó lè ṣàwo, tó lè ṣe gbogbo ẹ̀, tó lẹ́bùn bí Bíbélì ṣe sọ yí pé ní ìkẹyìn ọjọ́ èmi ó tú ẹ̀mí mi jáde sára àwọn ènìyàn gbogbo, oníkálukú ọlárúgbó gan mọ̀ sọ tẹ́lẹ̀, ọmọ láàlá bẹ́ẹ̀. Tó o bá ti ní ẹ̀bùn, n tó kù kó kọ́kọ́ wá náà ní ìgbàlà. Tó o bá ti ní ìgbàlà, ẹni tó ní ìgbàlà yóò rọrùn fún láti ní ìwà mímọ́. Ṣùgbọ́n ẹni tó ní ìpè tó sọ ìgbàlà nù, tí ò wá ìgbàlà, ẹni tó ní ẹ̀bùn tí ò wá ìgbàlà débi pé yóò ní ìwà mímọ́, ẹ̀bùn máa pa ẹlẹ́bùn ni. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátápátá jáde kẹ́ wá gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ò ṣe ìránṣẹ́ Ọlọ́run, ẹ jáde kẹ́ wá gbọ́ èyí. Ẹ̀bùn máa ń pa ẹlẹ́bùn ni, ẹ̀bùn máa ń ti ẹlẹ́bùn ọ̀pá ni. Ẹni tó bá ní ẹ̀bùn ẹ̀mí ṣùgbọ́n tí ò ní ìgbàlà, kò ságbára fún un, kò ságbára. Ẹni tó bá ní ìgbàlà ni ó béèrè fagbára. Agbára àwo lẹni tí ò ní ìgbàlà fẹ́ béèrè tí ó rí gbà? Agbára àwo lẹni tí ò ní gbàlà, agbára àwo ló fẹ́ béèrè? Ẹni tó bá ti ní ìgbàlà, òye yóò béèrè, Ọlọ́run ó fi fún un. Ẹ̀bùn ni ọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri, ẹ̀bùn ẹ̀mí ni ọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri, tó sì jẹ́ wípé ṣe rí wòlíì tẹ́hun rí ni epo ọsàn mímu ni wòlíì. Tán bá ti fún tinú ẹ̀ mọ́ tán báyìí, wọ́n jù kíní sùkú ẹ̀ síta ni, ẹran ló máa gbé yẹn jẹ. Tán bá mú tán sọ síta, nísìn gbogbo àwọn tó ń súnmọ́ ẹ̀gbin ọ̀run, àwọn tí wọ́n fún ní mẹ́sáàgì lórí afẹ́fẹ́, àwọn tí wọ́n fún ní mẹ́sáàgì ní chọ́ọ̀chì, tí wọ́n fún ní mẹ́sáàgì, ó ti kú tán nísìn, wọ́n wá wòlíì míì, wọ́n á wá wòlíì míì. Ọ̀tọ̀ ni pé mo lẹ́bùn, ọ̀tọ̀ ni ẹ̀bùn. Ara ẹ̀bùn ni ìran rírí wà, ẹ̀bùn ni. Wípé mò ń lálà, àlá mi dẹ̀ ń ṣẹ, ẹ̀bùn ni. Ìyẹn ò sọ pé mo ti nígbàlà. Pé tí n bá lálà, àlá mi á ṣẹ bí mo ṣe lá, ìyẹn ò tí ì sọ pé mo ní ìgbàlà. Ìyẹn ò tí ì sọ pé mo ní ìgbàlà, kò dẹ̀ tí ì sọ wípé mo ní pè. Ọlọ́tí ológògóró lè lálà kálẹ̀ ò wá sí ìmúṣẹ. Ẹni tó ń mutí tó jẹ́ lẹ́sẹ̀ paraku tó bá lálà, Ọlọ́run lè fi ìran hàn. Ẹ̀bùn ni, ẹ̀bùn ni o, ẹ̀bùn ni. Ó lè fi jọ bàbá ẹ̀, ó lè fi jọ ìyá ẹ̀, ẹ̀bùn ni. So wípé mo lè gbàdúrà, tí n bá gbàdúrà báyìí náà máa yọ, kò tí ì sọ wípé mo nígbàlà o. Kò dẹ̀ tí ì sọ wípé torí pé mo ríran o, torí pé mo máa ń gbọ́ nǹkan létí mi, kò tí ì sọ mí di wòlíì. Kò tí ì sọ mí di wòlíì. Kò tí ì sọ wípé mo ní ìpè. Ẹ̀bùn ni mo ní, ẹ̀bùn ni. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé bí ìpè kò bá dájú, ó ní ta ló jẹ́ kọjá lọ sójú ogun. Ẹ gbọ́, ṣé àkà Bíbélì débẹ̀? Bí ìpè ò bá dájú, kò sẹ́ni tó jẹ́ kọjá lọ sójú ogun. Ẹni tó bá kọjá lọ sójú ogun tí ìpè rẹ̀ ò bá dájú, ara sínú ẹ̀ ni, ara sí inú ìpè ni, ara sí inú ìpè ni. Tí ìpè rẹ̀ ò dájú kedere tó lọ sójú ogun, ara síbẹ̀ ni o, ara síbẹ̀ ni. Àwa ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátápátá, check and balance ni. Ẹ jẹ́ á yẹ̀ ara wa wò, ta la yọ̀ǹda ayé wa fún. Ṣé ọmọ Ọlọ́run tó ń sìn sá? Ṣé Ọlọ́run tó ń sìn yẹn ṣó ń bá ẹ sọ̀rọ̀? Ṣé ẹjọ́ ń communicate? Òkùn kì í kòkùn òkùn kí onínú ọmọ da inú ẹ̀ mọ̀. Òkùn elékòkòkò kó nínú ọmọ mọ inú. Àwọn tó sọ yí pé ọfà ni o, ọfà ni, tá a bá wà wò náà pẹ̀lú nǹkan tó ń ṣe wọ́n yẹn, ọfà ni. Mo fẹ́ kí ẹ mọ èyí. Olóògbé prophetess yìí ó tọ́jú ara ẹ̀,
ọ̀pọ̀lọpọ̀ kígbe wípé káwọn ìránṣẹ́ Ọlọ́run máa tọ́jú ara. Lóòótọ́ ni, ẹ̀kọ́ gidi ni ká máa tọ́jú ara, ṣùgbọ́n olóògbé yìí tọ́jú ara ẹ̀, ó tọ́jú ara rẹ̀ dáadáa dójú ikú ló tọ́jú ara ẹ̀. Ọ̀pọ̀ èèyàn mélòó ló wà Nàìjíríà tó lórí ọ̀fẹ́ àti gbéra rẹ̀ travel out láti lọ tọ́jú ara ẹ̀? Èèyàn mélòó ló lè ṣe yẹn? Èèyàn mélòó ló lówó yẹn gan? Èèyàn mélòó ló lówó yẹn? Ṣùgbọ́n tí ìjì báyìí bá ti dé, irú ikú wo ló pa tí gbogbo wa ń pariwo ẹja máa tú ikú wo ló pa sọ wà nù kíní kan ní ṣàkókò rẹ̀ ló tó ní ṣé nǹkan kan ló tó ní? Àkókò wo ló tó? Ta ló jẹ́ gbàdúrà irú àkókò yìí fún ayé ara rẹ̀? Ta ló jẹ́ gbàdúrà wípé irú ikú yìí ń ló tọ́ sí òun, ń ló ń béèrè fún? Kò sẹ́ni tó lè gbàdúrà rẹ̀ irú eléyìí lórúkọ Jésù. Mi ò gbàdúrà rẹ̀ fún ẹnikẹ́ni. Ọlọ́run má jẹ́ kó tó ṣẹlẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run mọ́. Ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ mọ́. Irú tó ṣẹlẹ̀ yìí, ẹni tó rákòrò tó kọ́lé, ó kọ́ chọ́ọ̀chì, ó ní gbogbo nǹkan tó fẹ́ ní pátá, ó ní gbogbo nǹkan tó fẹ́ ní pátá. Ikú wá sí lọ́wọ́ ọ̀sẹ́, ikú wá sí lọ́wọ́ ọ̀sẹ́. Níbo ni ikú ti wá? Níbo ni ọfà ti wá? Níbo ni ọfà ti wá? Gbogbo orí gbogbo àwọn ẹlẹ́dàá gbogbo tí Ọlọ́run ti lo ìránṣẹ́ yìí tó ti lò wọ́n fún, ẹlẹ́dàá wọn ò dá ikú yẹn dúró, kò dá ikú yẹn dúró. Bíbélì sọ wípé aṣiwèrè kó ọrọ̀ jọ nígbà tí ò mẹ́ni tí ó lò ó. Bó ṣe rí gan leléyìí o, bó ṣe rí gangan leléyìí. Ṣùgbọ́n mo gbàdúrà ọ̀rọ̀ tó kó jọ k'Ọlọ́run fún ọmọ rẹ̀ lórí ọ̀fẹ́ láti lò ó, kó fún àwọn ọmọ rẹ̀ lórí ọ̀fẹ́ láti lò ó, kó má kàn waste, kó má waste. Ohun kankan ló máa ṣe okùnfà ikú tí Ọlọ́run sì wá gba nǹkan láàyè. Kùtùkùtù àárọ̀ ni kí n pé egbin ọ̀run wà ní kùtùkùtù àárọ̀, torí pé wà bọ́ fún 40 ni. Àwọn àbá òfin 40 years kì í sọ̀sán, ó sì wà láàárọ̀, ó wà láàárọ̀. Àwọn ikú kan wà tó jẹ́ yí pé àwọn tí wọ́n kú láì darúgbó tó sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn tó kú sínú ìyìn rere, àwọn tó kú sẹ́nu iṣẹ́ ìránṣẹ́, àwọn tí wọ́n kú sí ẹnu iṣẹ́ ìránṣẹ́, tó ń síwọ́ ọṣẹ́ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́, tó jẹ́ yí pé inú ìyìn rere yẹn náà kú sí, tó kú sí ẹnu iṣẹ́, tó kú sí ẹnu iṣẹ́, tó kú sí ẹnu iṣẹ́ ìránṣẹ́. Àwọn tá a lè sọ àwọn àpọ́stélì ìgbàanì, àwọn ni wọ́n ti ní àwọn ajẹ́rìí kú, àwọn ajẹ́rìí kú tó yẹ pé ẹnu ọ̀nà ìyìn rere ibẹ̀ ni wọ́n parí iṣẹ́ wọn sí. Bí kan mú wọn, kan pa wọ́n torí iṣẹ́ ìyìn rere, kì í ṣe pé wọ́n ṣàìsàn wọn kú. Bíi pé nítorí ìyìn rere nǹkan báyìí ọ̀yá ẹ lọ ṣe báyìí, nítorí ìyìn rere ọ̀yá ẹ lọ ṣe báyìí, ó ti ṣe báyìí, ó ti ṣe báyìí. Kò wọ́pọ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run, láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ikú ìtìjú. Mo darí gbogbo ọ̀rọ̀ sí orí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó sì wà ní ipò alààyè lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká yẹ ara wa wò, ẹ jẹ́ ká yẹ ara wa wò, ẹ jẹ́ ká yẹ ara wa wò, ẹ jẹ́ ká yẹ ara wa wò. Orí àpáta àwo la dúró lé lórí, orí àpáta àwo la dúró lé lórí. Ẹ jẹ́ ká yẹ ara wa wò. Ọfà burúkú ò ní bá ẹnikẹ́ni, ọfà burúkú kò ní bá ẹnikẹ́ni wa. Mo gbàdúrà bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ọmọ tó lò gbé yìí tó fi sílẹ̀, Ọlọ́run á gbé wọn débi gíga. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi ń tọ́ka sí gbogbo àwa onígbàgbọ́. Ẹ̀rí àwọn oníṣẹ̀ṣe jáde síta, àwọn náà ń sọ̀rọ̀, wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń sọ̀rọ̀. Ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀, màmí yẹn ó sọ̀rọ̀ tó
tó bá wà ránṣẹ́ Ọlọ́run wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan gbogbo la rí fọ́nrán la rí gbogbo nǹkan táwọn èèyàn ń sọ tó dùn mí jù àmọ́ yẹn ni kò sẹ́ni tó lè máa lo product àwọn so it's like bí pé product àwọn tí wọ́n wá fi Jésù ṣáájú tó yẹ yìí pé wọ́n ń bá wọn dòwò pọ̀ á fi Jésù ṣáájú mo ṣe lè put ẹnìyẹn oríṣiríṣi nǹkan la gbé lórí afẹ́fẹ́ gbogbo wa náà la wà wá tá a bá wò ẹ wò dáadáa so tó ta bá wa tó ń ta báwọn ìránṣẹ́ Ọlọ́run tá a bá fẹ́ jẹ́ ọ̀sákálá ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí wa mọ́ ẹni bá fẹ́ jẹ́ ọ̀sákálá ẹjọ́ jẹ́ ọ̀sákálá ẹni bá fẹ́ jẹ́ òṣokolo ẹ jẹ́ kó jẹ́ òṣokolo Bíbélì sọ yí pé kò gbóná kò tutù ó ní wọ́n pọ̀ wọ́n jáde ní ẹnu mi ta ló rórí gbé kí Ọlọ́run kó pọ̀ jáde ta ló rórí gbé pípọ̀ jáde Ọlọ́run ní ẹnu rẹ̀ ta ló rórí gbé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sàkálà nígbà tí ò bá nígbà ẹ̀bùn lẹ́lòmí àbá wọnú ìpè tó bá ti bá ẹ̀bùn wọ inú ìpè tó bá ti di wípé ó ti dóríta tó ti yọké wọ́n á ó kan wọ́n á fi kún èjì wọ́n wá tẹ̀síwájú torí pé wọn ò lè withstand ìdánwò náà ṣe ránṣẹ́ wọn ò lè withstand ẹ̀ wọn ò lè dúró bóun náà ṣe fẹ́ dúró Ọlọ́run ò pè wọ́n ẹ̀bùn ni wọ́n ní ńgbọ́n dẹ̀ ti ní ẹ̀bùn yẹn ohun tó yẹ kí wọ́n ó tún ní kan tó lórí ẹ̀bùn yẹn ní ìgbàlà ó ní ìgbàlà tí wọ́n bá ti ní ìgbàlà wọ́n á máa béèrè fagbára torí ẹni tó ti ní ìgbàlà ó lórí ọ̀fẹ́ láti béèrè tọ́lọ́run á dẹ̀ fi fún un tọ́lọ́run á fi fún un so kó ní ìgbàlà tẹ́lẹ́bùn ò bá ti ní ìgbàlà ẹni tó ní ẹ̀bùn tí ò ní ìgbàlà inú ewu ni ó sì ń lo ẹ̀bùn ẹ̀ inú ewu ló ti ń lo ẹ̀bùn ẹ̀ ní ti ń jẹ ní ti ń mu ní ti ń jẹ ní ti ń mu tí ẹni tó ní ẹ̀bùn tí ò bá ti ní ìgbàlà bẹ́ẹ̀ sì ni tí ẹni tí ó ní ẹ̀bùn tí ò ní ìpè tó bá ẹ̀bùn tó sọ ẹ̀bùn di ìpè inú ewu ló wà ọ̀tọ̀ ní ìpè yàtọ̀ pọ́nbélé ìpè ó yàtọ̀ dáadáa ìpè yàtọ̀ ó difference gan ó ní Bíbélì sọ pé bí ìpè tí ò bá dájú kò sẹ́ ń jẹ́ kọjá lọ sójú ogun lóòótọ́ ẹni tó ń kọrin ẹ̀mí àpè síbẹ̀ ni ẹni tó ń mójútó alábòjútó olùṣọ́ àgùntàn ajíhìnrere a pè wọ́n sí ibẹ̀ ni wòlíì a pè wọ́n síbẹ̀ ni so ti gbogbo wọn náà la pè ìpè lẹ́yìn ìpè tí a pè sí ibẹ̀ tí Ọlọ́run pè wọ́n síbẹ̀ yẹn wọ́n nílò ìgbàlà kálukú sì gbọ́dọ̀ dúró lórí ìpè tí a pè é kí kálukú dúró lórí ìpè tí Ọlọ́run pè é kálukú dúró lórí ìpè tí Ọlọ́run pè é tá bá sọ̀rọ̀ nípa wòlíì ogun tó rọ̀ mọ́ ogun tí ń bá wòlíì tí ń bá rìn ìṣe kékeré ṣùgbọ́n nítorí ìpè yẹn Ọlọ́run ó fi ìpè yẹn ṣẹ́ ogun fún wọn ẹni tó bá jẹ́ evangelist ọ̀tọ̀ ní ibi tó wà kẹ́ni tó ń kọrin ẹ̀mí kó má sọ pé ibẹ̀ yẹn ló ń lọ torí wípé nígbà tí ìjì ibẹ̀ bá dé kò ní dúró wò gbogbo ẹni tó bá ní ẹ̀bùn kan ni mo fi èyí bá wí tó ní ẹ̀bùn kan nínú ayé rẹ̀ tàbí òmíràn nínú ayé rẹ̀ ẹ̀bùn tó wúlò fún Ọlọ́run ẹ̀bùn tó ń lò fún Ọlọ́run kó wá ìgbàlà rí ní kíákíá kó wá ìgbàlà rí tí ò bá wá ìgbàlà rí inú ewu ńlá ló wà ayé ó dẹ̀ mọ tútùkútù wọ́n mọ sọ tí ò yẹ kó sọ wọ́n mọ sọ tí ò yẹ kán sọ nígbà tí ìjì yìí bá dé nítorí pé kò ní ìgbàlà nítorí pé kò sí ìgbàlà ẹni tí ò ní ìgbàlà orí àga tí ò lẹ́sẹ̀ ló dúró sí Ọlọ́run ti sọ fún wa wípé ó ní ọmọ mi bó o bá pa òfin mi mọ́ ó ní ògbólógbó bí àpò ọkà tá a fi pamọ́ de ìgbà àkórè
ó ní ìwọ yóò wọ ìsà òkú rẹ lọ. Bẹ́ẹ̀ ni mami kan tẹ́ sọ̀rọ̀ wípé ní ajáde síta wọ́n fi kinní kan kún parí ọ̀rọ̀ wọn wípé 120 làwọn béèrè ní tàwọn o, kọ́ lọ́n fáwọn lórí ọ̀fẹ́ 120. Bẹ́ẹ̀ ni mo tún bá ẹ̀mẹ́ lọ́n gan fún 130, 120, 140, 150. Ọlọ́run á yọ̀ǹda fún gbogbo yín, á yọ̀ǹda fẹ́mi náà, á yọ̀ǹda fún gbogbo wa tí Jésù ò bá tí ì dé ni o. Ẹni tó fẹ́ lo 120 kó má fi ẹ̀ṣẹ̀ ṣeré o, kó má rìn. Tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ẹni tí kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run ó ti rọrùn fún wọn o. A sì lè máa sọ fún ẹ pé ẹ kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ fẹ̀ṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ṣe bẹ́ẹ̀ rọ́pọ̀lọpọ̀ bá ṣe fọmọ ọlọ́mọ sògùn owó tán wọ́wọ́ káàkiri tán jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wo ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ tán pera wọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wo ọ̀nà tí wọ́n ń rìn, ọ̀nà tí ò mọ́, ọ̀nà tí ò dára, tá a gbọ́dọ̀ mọ wí. Àdàna ìránṣẹ́ Ọlọ́run ni àwọn. Àfìgbà tí Ọlọ́run fúnra lára rẹ̀ tó bá fi ara rẹ̀ hàn, tó bá tú àṣírí wọn, lọ́pọ̀lọpọ̀ tó máa ń ṣe lórí wọn. Ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò lè fi ara rẹ̀ wé ordinary person, kò lè fi ara rẹ̀ wé. Ó gbọ́dọ̀ máa ṣọ́ra fún ẹ̀ṣẹ̀, ó gbọ́dọ̀ máa ṣọ́ra kó máa sá gidigidi gan fún ẹ̀ṣẹ̀ ni. Ẹ bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó máa sá fún ẹ̀ṣẹ̀. A gbọ́dọ̀ máa sá, ká jìnnà rere sí ẹ̀ṣẹ̀. Tá a bá jìnnà rere sí ẹ̀ṣẹ̀, ọ̀tá ò ní rí wa mú. Nǹkan kankan ló máa ń ṣe okùnfà àìsàn, ọ̀tá ló máa ń ṣiṣẹ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí ààyè bá ti ṣí sílẹ̀ fún ọ̀tá láti wọlé, táàyè ti sílẹ̀ tó ti rápálá wọlé, àti jáde rẹ̀ ẹ ti kẹ́ni, torí pé ó ti ráyè wọlé ẹ ti kẹ́ni. Ọ̀rọ̀ ìgbàlà kì í ṣe nǹkan tá a lè fi ọwọ́ gángan báyìí tá a lè fi mú. Ìgbàlà là ń sọ̀rọ̀ ń pa rẹ̀. Ẹni tó ní ìgbàlà nínú gbogbo ìrìn àjò rẹ̀ látòkèdélẹ̀, ẹ mọ̀ kò ní ìgbàlà. Ẹni tó ní ìgbàlà kò gbọ́dọ̀ rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹni tó ní ìgbàlà ó dàbí ẹni tó wọ aṣọ funfun ni, kò gbọ́dọ̀ lọ sí kọ́ lọ ságbo àwọn elépo pupa, kọ́ lọ mọ́ bá wọn ṣeré, kọ́ lọ mọ́ bá wọn ṣàwàdà, tó gbé aṣọ funfun sọ́rùn kó tún lọ mọ́ bá àwọn elépo pupa ṣeré. Ó fẹ́ bà aṣọ ọrùn rẹ̀ jẹ́ ni. Mo rọ gbogbo wa pátápátá, mo rọ gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀. Ẹni tó ti kú ti kú. Òkú ló máa ń jẹ̀bi gbogbo ọ̀ràn. Gbogbo tán bá ti wí sókú lè sọ̀rọ̀ mọ́ ni. So lè sọ pé kò máa rí bẹ́ẹ̀ yẹn, ó ti kú òun àti Ọlọ́run. Ṣùgbọ́n kí irú elé báyìí kó bá máa wáyé wá, mo mú wa wá tan ìmọ́lẹ̀ sí òtítọ́ tó ṣòro gbàgbọ́. Ṣé ọ̀pọ̀lọpọ̀ òkúkú á ní kí náà ń wí? Irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ kúkú rà, irọ́ lọ̀pọ̀lọpọ̀ wá ń ra. Ọ̀rọ̀ òtítọ́ yẹn a ò fẹ́ gbọ́ rárá, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ òtítọ́. Mo sì rọ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó ń jáde ní social media, ẹ má jẹ́ kí a kọ́ ìṣe àti ìwà tá a bá bá ní social media. Ẹ jẹ́ ká gbìyànjú bó ti wulẹ̀ wù kí òtítọ́ kó korò tó. Ẹ jẹ́ á gbìyànjú àti sọ òtítọ́. Ẹ jẹ́ á fi òtítọ́ hàn àwọn ènìyàn. Ẹ jẹ́ ká sọ òtítọ́ nínú gbogbo program pátápátá. Ó dá sọ̀rọ̀ ni o ṣe anything. Ẹ jẹ́ ká sọ òtítọ́. Ẹ jẹ́ á sọ òtítọ́ kí ayé má bá wá padà sọ òtítọ́ lé wa lórí. Kán má bá wá padà sọ òtítọ́ lé wa lórí. Kò síbi tí ọmọ Ọlọ́run ò lè wọ̀, kò síbi tí a ò fún ọmọ Ọlọ́run láàyè láti wọ̀, ṣùgbọ́n a ò fún wa láàyè láti wọnú ẹ̀ṣẹ̀, a ò fún wa láàyè láti wọnú agbára. Ṣùgbọ́n àwùjọ tó lè máa fún wa lórí ọ̀fẹ́ láti wọ̀, ẹ jẹ́ ká tan ìmọ́lẹ̀ síbẹ̀ ni. Ẹ jẹ́ ká tan ìmọ́lẹ̀ síbẹ̀, ká jẹ́ káwọn èèyàn ọmọ òtítọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa pátápátá bá aṣọ tí a bá kó wa jọ lénìí wípé ó yá kan máa fi iná dán ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wò, mélòó ló fẹ́ kù? Ó sì ti lórí ọ̀fẹ́ lónìí o láti ṣe àtúnṣe ọ̀nà rẹ. Tó o bá tí ìwọ́ jìn, ó ní orí ọ̀fẹ́ láti ṣàtúnṣe. Èmi náà lórí ọ̀fẹ́ láti ṣàtúnṣe ojú ọ̀nà mi. Ẹ jẹ́ àṣàtúnṣe nítorí ojú ọ̀nà wa, nítorí kí Sátánì kó má bá máa kó wa lérè. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àtàlò 120, àtàlò 150, àtàlò 180 tí Jésù ò bá tí ì dé o. Tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, n ta fẹ́ lò láyé, Ọlọ́run ó fún wa lórí ọ̀fẹ́ láti lò. Ṣùgbọ́n tí Jésù bá ti dé, kó ràn wá lọ́wọ́ láti lọ́ọ́ máa ṣe ayérayé lókè. Mo rọ gbogbo ìwọ tó jẹ́ yí pé òun kọminú lórí ìpè tí Ọlọ́run pè ọ́, tètè lọ sí àtúnṣe. Ọlọ́run yóò ràn gbogbo wa lọ́wọ́. God bless you all.